èyí tó gbé wàrà wá ń kọ́ wàrà tọ́mọ̀ pé ọmọ Ìlọrin Sheikh Adam ló sì fẹ́ràn gbogbo ọmọ Ìlọrin máa ń fẹ́ràn wàrà wọ́n ti fi nǹkan sí wàrà ó sì funfun lẹ́lẹ́lẹ́lẹ́ dáadáa wàrà báyìí ń jọ́nà tó gbé wàrà wá wàrà ilé yìí ni ọkàn wọn ti sọ̀rọ̀ fún wọn ẹ̀mí wọn ti sọ̀rọ̀ fún wọn wọ́n sì ní ológbò tí bàbá máa ń sìn wọ́n fẹ́ràn ológbò náà dáadáa wọ́n wá mú wàrà wọ́n jù sólógbò nínú àwọn tahadiyat àti àwọn kíni muwajahat tí tó dájú kọ bàbá lórí pàjì sí Ọlọ́run kémi àti wọn náà lè múra bàbá wa ju wàrà sólógbò ológbò tó tóbi tó sì fáyì dáadáa bí n ti ń jẹ báyìí lọ́nà tọ̀ lẹ́ẹ̀kan náà ológbò ń kú lẹ́ẹ̀kan náà ẹ̀rí ní tí wọ́n fẹ́ kọ́ ṣẹlẹ̀ fún Sheikh Adam kí wọ́n wá fa ti jímọ̀ wọ́n ti bẹ́ẹ̀ bàbá wọn bẹ̀rẹ̀ sàlátì jùmọ̀ wọn wá pè mítìn àwọn agége wá pè mítìn ní pé kí bàbá wá káwọn ṣe kíni káwọn dẹmọ̀ ṣáwárà káwọn gbọ́ra wọn yé àṣìjàmbá ni wọ́n fẹ́ ṣe wọ́n ti wá fi pọ́ìsìn sọ́wọ́ wọ́n ti fò ká sọ́wọ́ òkè rẹ̀ wọ́n yìí ti fò ogun síbi tí wọ́n jòkó láti lè jẹ́ pé tó bá dé tọ́wọlé lálàáfíà ó jáde láláì lálàáfíà mọ́ bí wọ́n ti wọ́n ti fáwọn ẹni Ọlọ́run sí wọ́n fi pọ́ìsìn fún ànábì àbí wọn fún ànábì pọ́ìsìn jẹ wọ́n fún ànábì pọ́ìsìn jẹ wọ́n sì sàṣì tó mú ànábì sí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì tí ò lè rí kankan ṣe kí bíbá bí fara kí bíbá bí náà sì tó wáyé ẹ bá ní wọ́n sàṣì yẹn mú yàn yín òṣè tuntun o kì í ṣe gbẹ́ni tó sàṣì tó mú ń lọ́wọ́ jẹ́ pé òun náà ní kèfèrí kan lálálálálá àwọn ànábì tí wọ́n sàṣì tó mú Ọlọ́run fi ṣàpèjúwe ni Ọlọ́run fi kọ́ alẹ́ kọ́ ni pé káwa náà palẹ̀ mọ́ fún tá a bá ṣiṣẹ́ Ọlọ́run pé a bá rú ẹ̀ pàdé bàbá wọ mọ́sálásí tó wá tó di pé bàbá wọ mọ́sálásí ẹ̀wọ̀ ìmánì o ẹ̀rọ ìmánì tá Muhammad ṣe ń jọ sí tí wọ́n fún ní wọjẹ tí ń bẹnu maqamul lada Sidratul Muntaha ọ̀kan kan bẹ̀ ẹni tí fún ànábì ní wọjẹ ẹ̀yin náà máa wò. ذلك بأن جاء من أقصى مسجدهم رجل مؤمن يكتم إيمانه عنهم. ẹnìkan sáré wá pàdé bàbá lọ́nà ẹrù Ọlọ́run bá pé wọ́n pa ọkùnrin yìí ẹni tó wúlò báyìí ara wọn ni ìbẹ̀rù Ọlọ́run wá bá gẹ́gẹ́ bí ìbẹ̀rù Ọlọ́run ṣe bá rọ́jùlù Najjar tó já sí pé kápẹ́ńtà ni níjọ wọn fẹ́ pa Ànábì Musa nínú àwọn ìran Fìràwọ́nà náà kíbítà wa lọ́wọ́ sọ̀tẹ̀lẹ̀ mú yẹ pé wọ́n pa ó ti jáde ńlò ìyá tàbí ìrúnà yẹ tún àwọn ìjọ kan bẹ tán àwọn ìjọ fẹ́ pa ó tètè jáde Musa irú ọkùnrin báwọn yẹ̀kútùmọ̀ yìí máa nà hù ni bàbá fi lo ìkìbásùn irú ẹni bẹ́ẹ̀ náà wá jáde nínú àwọn ará Gègè ní mọ́sálásí يسعى خصيصا يلقي القاني في الطريق قبل أن أدخل المسجد. iye ọbọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ kò fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ ọwọ́ afẹ etí kò bàbá létí pítọ̀ alájà Ádámọ̀ ni wọ́n jòkó mi bá ní òjòkó wọ́n bọ̀ wọ́n lọ́wọ́ o wọ́n mú mi tí wọ́n bá gbé kalẹ̀ fún o wọ́n rànjú mọ́ o wọ́n máa ṣépele o nítorí ẹ̀rú bá ó ti mọ táwọn ti kẹ́ kalẹ̀ ó sì tún jẹni tí mọ́ni wà ní ara rẹ̀ wọ́n sọ fún bàbá sẹ́yìn pé bá jẹ́mi àti wọ́n ní kíláàsì á padà ní ìgbà bàbá yóò àwọn Ọlọ́run ti gbàdúrà nínú ẹja máa lọlé gẹ́gẹ́ bí wọ́n ṣe pọ́ìsìn kalẹ̀ fún Muhammad sallam tí wọ́n sì fi hàn nábì pé pọ́ìsìn bẹ́ẹ̀ tọ́lá yẹ pé lóòótọ́ ni ọjà nábì Ọlọ́run lóòótọ́ jẹran tọ́wọ́ bá jẹ́ tọ́wọ́ bá kú àwọn gbà ọlá nábì tọ́wọ́ bá ilé jẹran tọ́wọ́ bá kú àwọn gbà ọlá nábì ànábì ni ṣé ẹran yóò ní wọ́n jẹ tó ti ànábì náà ti mọ̀ pé wọ́n ti tọ́jú nǹkan sára ẹran yìí ànábì sì wọ́ mọ́ra ọ̀dà kọ́ lọ́run sí ó sì jẹ́ ẹ̀ sì ṣàṣàlátù bá nábì ẹ̀ sì gbọ́lọ̀ tóbi ànábì jẹ́ oorun nù ṣùgbọ́n àṣẹ́sẹ́ Ọlọ́run mọ́ fẹ́ jẹ́ ìrìn torí ẹ̀sà ṣùgbọ́n kò ṣe nǹkan kan fún ànábì jọ náà ẹ̀kọ́ pọ̀ ń bẹ ọ̀rọ̀ wáyé ń bẹ torí lẹ́ẹ̀kọ̀ kan kínú àmọ́ sí kíni àmọ́ sọ àmọ́ ọ̀ràn tá ànábì náà fi mọ̀ pé nǹkan burúkú wà ń bẹ ṣùgbọ́n Ọlọ́run ṣàánú Ọlọ́run sọ̀hún níbi iṣẹ́ Ọlọ́run àràkìlù wà ń bẹ àkàbátù wà ń bẹ fítànù wà ń bẹ mọ̀sọ́ìbù wà ń bẹ gbogbo ọ̀ràn tí jáburú ní kojú ẹni ń bẹ mọ̀rágámà wà ń bẹ mọ̀gámàrà wà ń bẹ tálkù rà ní sọ látara báyìí ni pé àti bàbá Sheikh Adam wọn ò torí ọ̀rọ̀ tí ẹni yìí sọ wọn á sá padà kí ni wọ́n ṣe. mo gbọ́rọ̀ tó sọ àmọ́rọ̀ wọn ò dá mi padà kò bá mi lẹ́rù olórí wọn wá wẹ́lkọ̀mù Sheikh Adam wá wẹ́lkọ̀mù àwọn ọ̀nà wọ́n sí Sheikh Adam pẹ̀lú òkè rẹ̀ mo sì bọ́ lọ́wọ́ ẹ̀ẹ̀kan náà lára mi ti sọ fún mi pé nǹkan ló fi bọ̀ mí lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí arákùnrin náà sọ. ẹ̀ẹ̀kan náà lọ́wọ́ tí mo bọ́ ọwọ́ tún ní ti ń wú bọ̀ wá ń wú lẹ́ẹ̀kan náà. a ṣẹ̀ṣẹ̀ wọlé ni o àti ìsìn kankan mi àwọn nǹkan mi bẹ̀tẹ̀ tó kún kẹ́lẹ̀ gẹ́gẹ́ bí n tẹ́ bẹ̀rẹ̀ pé kí ni muwajahat àti tahadiyat tí bàbá kò lórí akọ̀mọ́ kéwú akọ̀ mọ́sálásí àjùsí Ọlọ́run. bàbá ni mo sì bẹ̀rẹ̀ sí ka muawizat ó wù yẹ pé muawizat ó sì yẹ pé ní muawazat ẹ̀rí má bẹ̀rẹ̀ sí ka gbogbo àwùsù tó mẹ́nu Kùránì bàbá ọ̀pọ̀ fọwọ́ torí wọ́n tọ́ lọ àwọn fọ̀ sórí tó ọkọ̀ Ọlọ́run kankan òsì tó bá kan lé rẹ̀ nígbà tí ń ṣe fálò ń ṣe gbẹ̀ mọ́ra wọn bàbá bẹ̀rẹ̀ sí kí gbogbo tawizat
títí fa وقبلت ثم بالترياق من القرآن وبطل الكيد. gbogbo ìwọ burúkú táwọn ṣe kalẹ̀ mo wá fi àwọn tòrìyáàkì Qur'an tá a mọ̀ sí rẹ́kẹ́yà gbogbo ẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí pàdé ìta nàbí Musa qala Musa ma jitum bi isa'i inna Allaha sayubtilu inna Allaha la yuslihu amala al-mufsidin wa imma yazghannaka mina shaytani nazghun fasta'iz billah innahu huwas sami'ul 'alim gbogbo bẹ́ẹ̀ inni ustu bi rabbi wa rabbikum min kulli mutakabbirin la yu'minu bi yawmil hisab inni ustu bi rabbi wa rabbikum an tarjumun qul a'udhu bi rabbil falaq wa bin nas ọ̀nà Qur'an àbáni mo wá bẹ̀rẹ̀ sí kí bẹ́ẹ̀ àtàwọn ọkọ̀ ọlọ́run mi náà. ثم أقروا بنا بلدية أجيجي لأنهم إخوان في الماسونية وصارت تستعدون بكل جائز ومستحيل. wọ́n wá bẹ̀rẹ̀ sí dẹ̀mí wọ́n bẹ̀rẹ̀ sí sẹ́mi lójú kòkòrò wọ́n ń fà mí mọ́ra wọ́n ń dọ́gbọ́n wọ́n ń dètè torí wọ́n ti sọ́ dáwó lágége wọ́n ti sọ́ dọ̀tẹ̀ lágége wọ́n ń ṣe mítìnì ọ̀sán wọ́n ń ṣe mítìnì òru níjọ́ mi wọn agbé nǹkan jíjẹ wá ẹ lọ́ọ́ bá alájà Ádámọ̀ èyí tó gbé wàrà wá ń kọ́ wàrà wọ́n mọ̀ pé ọmọ Ìlọrin Sheikh Adam yóò sì fẹ́ràn gbogbo ọmọ Ìlọrin máa ń fẹ́ràn wàrà wọ́n ti fi nǹkan sí wàrà ó sì funfun lẹ́lẹ́lẹ́lẹ́ dáadáa wọ́n gbé kalẹ̀ ọlọ́run tí wàá máa bọ̀ àwọn ẹni ọlọ́run ní fìràsà àwọn awliya Allah àmọ́ bọ̀ wọ́n ní fìràsà ilmu fìràsà ó náà ní kápẹ́ ní ideology àti psychologist ilmu nafs ilmu fìràsà ń bẹnu ilmu nafs ilmu fìràsà lágbájú ọlọ́run ní máa bóyàn àmọ́ bọ̀ àwọn wòlíì ọlọ́run kọ́dà wọn máa bọ̀ àwọn ọba mi àmọ́ bọ̀ àwọn ní ń pè ní ìfiramọ̀ àbí ìfuramọ̀ ọlọ́run bọ̀ bàbá púpọ̀ àmọ́ bọ̀ àwọn ẹni ọlọ́run wọ́n ti wá wo wàrà báyìí níjọ́ náà tẹ́ gbé wàrà wá wàrà ilé yìí ní ọkàn wọn ti sọ̀rọ̀ fún wọn ẹ̀mí wọn ti sọ̀rọ̀ fún wọn àbánikọ wọ́n sì ní ológbò tí bàbá máa ń sìn wọ́n fẹ́ràn ológbò náà dáadáa wọ́n wá mú wàrà wọ́n jù sólógbò nínú àwọn tahadiyat àti àwọn kíni muwajahat tí ó dájú kọ bàbá lórí pàjì sí ọlọ́run kémi àti wọ́n náà lè múra bàbá wa ju wàrà sólógbò ológbò tó tóbi tó sì fáyì dáadáa bí n ti ń jẹ báyìí lọ́nà tọ̀ lẹ́ẹ̀kan náà ológbò ń kú lẹ́ẹ̀kan náà ẹ̀rí ní tí wọ́n fẹ́ kọ́ ṣẹlẹ̀ fún Sheikh Adam àìmáyé obìnrin tí wọ́n rán wa bàbá sọ fún wa tó ṣẹlẹ̀ ní Kútọ́nù lájàṣẹ́ bàbá sọ tó ṣẹlẹ̀ fún wa ní gbogbo bí kíbi káàkiri wọ́n dá ń lọ wa wọ́n dá ń bàdàn yóò fẹ́ràn obìnrin bàbá sì yáàyè púpọ̀ àwọn adobìnrin lọ kéwú lọ́dọ̀ rẹ̀ àwọn adobìnrin lọ ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ lọ bọ́ wá sí lọ́dọ̀ rẹ̀ lọ bẹ̀ẹ́ níṣẹ́ èyí táwọn ọmọ kéékèèké sí ń kọ́ tá a fura o tá a gbà sí karama tá a gbà sí gbígbàdúrà àtẹ̀sẹ̀fíìrù ni wọ́n dá sáré alẹ̀ wọ́n dá sàlátù lẹ̀ wọ́n dá lè kéwú lẹ̀ táwọn obìnrin ọmọ wa dé táwọn mọ̀ pé àdúrà ti gbà wítíwítíwítí tí ó wà di wí lógìgì ọlọ́run ló ṣàánú Sheikh Adam torí pọ́ wọn ṣẹ́ ọlọ́run pẹ̀lú wọn la takhafu idhhaba ọlọ́run sọ bá nábì Musa pẹ̀lú Haruna yìí pé idhhaba ẹ̀yin wo àti ọmọ ìyá rẹ̀ ẹ máa lọ di ayatina pẹ̀lú àwọn àmì àwọ̀ ọlọ́run àtògbò àwọ̀ ọlọ́run fi dhikri ibi tẹ́ ń lọ́nu tún wà fà la taniya fi dhikri ẹ̀yin tẹ́ bá jọ ọmọ ìyá mi tájọ́ ṣe dáwà tájọ́ mọ gbogbo àwọn afẹ́mọ ẹni ọlọ́run tá a bá lẹ̀ tá a bá lé àbí tá a lọ kẹ́kọ̀ọ́ ẹ̀ tọ́lọ́mbọ̀ wa a lè wí a lè sọ azikiri àdúrà ìbẹ́lọ́run àti mímọ́ ṣíṣe àti dúró dédé lọ́lọ́run sọ fún Musa àti Haruna pé idhhaba ẹ máa lọ ẹ̀mẹ́jì wọ́n látà ní yáfi zikiri ẹ má yọ̀ lẹ́mí àzikiri ó zikiri ni bàbá ṣe ní ọ̀jẹ́ ìwọ pa wọ́n zikiri ni bàbá ṣe ní ọ̀jẹ́ pọ́ìsìn mú wọn zikiri ni bàbá ṣe tádùn àfìgbà ó ti wọlé sára àmọ́ lọ́n gbé jáde padà wọ́n nígbà táwọn á kó ní mọ́sálásí níjọ́ náà èyí lè mọ́ sínú tẹ́rà kàkà dílẹ̀ kí wọ́n sọ kí wọ́n sọ complete àti kó tó débẹ̀ wọn àwọn wá kó jáde kó ń bẹ̀ ọwọ́ wọn wú wọn kí làwọn lè ṣe àwọn àdìgbò gbogbo tó wọn á mọ̀ ní àpòrò ọlọ́run wa ṣe sí lókọ ọlọ́run wọ́n fi fọ́ wọ́n fi wẹ̀ ọwá lọlẹ̀ ọwá kó mẹ́ nínú àwọn kẹta ìbéèrè wọn kí ló kàkàdá lé kí ó rẹ̀ sí ìwúrẹ́ kan náà àkàdá jamalẹ̀ wọ́n sì pínlẹ̀ kan náà àbó ìsà tẹ̀síkìrù sẹ́nìkan tẹ̀síkìrù táwa ń sàǹsìn a sàkárà ara wa fọlọ́run à ń sa tẹ̀síkìrù kí wọ́n tẹríba fún wa kó nídìí tẹ̀síkìrù ọgbà fa Idris tẹ̀síkìrù tó nídìí ni pé sakhir nafsaka lillah wa sakhir nafsaka li kitabillahi wa rasulillah wa sakhir nafsaka liman yastahiqqu lahu at-taskhir ìwọ́n tẹ̀síkìrù ara rẹ̀ fọlọ́run bittiba'i al-awamir wa ijtinabi an-nawahi jìnnà sí tọ́lọ́wọ̀n fẹ́ sì mú tọ́lọ́wọ̀n bá ní o ṣe tí pààrẹ bá kàmbẹ̀ sí bí mistake bá wá ó sì sì wá ní tọ́ bá ti jura rẹ̀ lẹ̀ fọ́lọ́run ọlọ́run sàkárà àwọn èèyàn fún ọ ó ti ṣe fún Suleiman ó ti ṣe fún anabi Dawuda ó sàkárà insa wal jinna Suleiman wa Dawud bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún gbogbo àwọn anabi kọ̀ọ̀kan lọ́lọ́run ṣe fún Sheikh Adam àbọ̀ ọ̀sà tẹ̀sí ìlú fẹ́nìkan ní ọgbọ́dọ̀ tẹríba fún mi àbákà kìlọ̀ fún gbogbo ara gègé jọ náà ara gègé ẹ lọ́ọ́ jókòó jẹ́ o ẹ yí wá padà kẹ́lẹ̀ bá sóríire. ara gègé ẹ lọ́ọ́ jókòó jẹ́ ẹ̀yin wá padà kẹ́lẹ́ bá sóríire. ẹ̀yin wá padà kẹ́lẹ̀ bá ráyé gbé o ẹ̀yin wá padà kẹ́lẹ̀ bá sóríire. ara gègé ẹ lọ́ọ́ jókòó jẹ́ ẹ̀yin wá padà kẹ́lẹ́ bá sóríire. inú àwọn tí bàbá sọ fún wa ìfẹ́ máa dákọ̀ wọ́n dákọ̀ àwọn kan fún wa face to face báyìí
tí bàbá lọ Markaz wọ́n lọ dá wọn lọ́nà láti nà wọ́n ní nǹkan láti nà wọ́n lóńdè wọ́n bú yẹpẹ ẹsẹ̀ wọn bàbá ó sì lè mọ́ lọ wọ́n bá kọ́ wọn kí ó láàárọ̀ tán táwọn ọmọ rùwákì àwọn ọmọ ọlọ́mọ ọmọ Abẹ́òkúta ọmọ Ìjẹ̀bú ọmọ Ìbàdàn ọmọ Òwó ọmọ Ẹdẹ ọmọ Ìlọrin ọmọ ìlú lọ sàwọn jọ nínú gbó kí wọ́n tún kírun fún wọn wọ́n tún ṣàdúrà fún wọn bí bàbá ṣe rán gbogbo wàhálà wọn. wọ́n ní man yuhajir fi sabilillahi yajid fil ardi muragaman kathiran wa sa'a nínú sura Al-Qur'an níbẹ̀ báyà tó wà náà olúwa ní gbogbo ẹni tó bá lóun ó ṣe ìjírá òun ṣe jihad fi sabilillahi yajid fil ardi muragaman kathiran wa sa'a yóò rí muragama o ìfimúgbolẹ̀ àbá pé muragama bàbá sì ní muragama òun là tọ́fà mugamara òun là jálù taqdim ra wal gain gẹ́bẹ̀ ilmu àti amal láti taqdim al-ayn wal mim wal lam bẹ́ẹ̀ náà láti taqdim ra wal gain muragama mugamara èyí tó fọwọ́ fà pé àmínú ó ṣe ń táwọn yókù ṣe mugamara nù muragama ní kíni èèyàn ṣe lọ ọkàlù ẹ̀mọ́ àtọwọ́fà àti àrélù gbogbo ẹ̀ lọ bá ṣe káàdà lórí dáwà yìí nípa pé agbèrú wákì kalẹ̀ lásọ yìí ayé máa ń ìgbà tí wọ́n gbọ́ pé pọ́sìn sínú oúnjẹ ọmọ wákì ní bàbá fi sọ pé ẹ̀yin ìyàwó mi tẹ́ ń dáná fún mi ẹ̀yin ẹ máa dáná fún ọmọ mi ọmọ kéwù mi ọmọ ọlọ́mọ ọmọ pọ̀ ọmọ mi lọ́wọ́ ẹ̀rí báyìí tá a bá ní ọmọ lọ́ra ń jẹ́ ń ta wọ́n fi pọ́sìn sóúnjẹ fún ọmọ kéwù tá a bá ní olóúnjẹ ogóúnjẹ wá yóò rí bẹ́ẹ̀ àmẹ́yìn ìyàwó mi tí mo tẹ́ ń dáná fún mi ẹ̀ máa kì í ṣe pé torí owó rírí àbí bísínẹ́sì ní wọ́n fi ní káwọn ìyàwó wọn máa dáná fún wa no nítorí ìdáàbòbò nítorí kíni security fíkra àti bàbá nínú so látara báyìí àwọn tahadiyat àti àwọn muwajahat tẹ́ béèrè díẹ̀ nù tọmọ rúwákì mọ́ sọ fún yín salatu juma. وبمضايقة عبد المركز بالمنازل والسيول آثارها باقية حتى الآن. ọ̀dà akásọ yìí pé kí ló ṣe tágbàrá omi ọ̀tán Markaz dòní wọnú tíra bàbá bidaya salatu juma sọfà 42 ẹ̀lọ́ owó tágbàrá omi ọ̀tán Markaz dòní bí ká sọ pé wọ́n darí ẹ̀ síbẹ̀ ni nítorí pé àgbàrá ṣé ìjọba local government ní ò lè la ni bí Markaz wúlò fún Agége Markaz wúlò fún àbí ìjọba state ní ò lè lakọ́ta Markaz ẹ wo iye ọmọ Nàìjíríà tó yẹ pé èèyàn wúlò fún lù afẹ́ ṣe lóore ó ṣèlú lóore sí Adam ṣèlú lóore kí ló fà á tómi ń dà wá láàmú títí dò níta wà ń bẹ̀ yìí ọjọ́ Jímọ̀ tó sì kọjá yìí omi wọnú ọgbà iye tí bàbá ná sínú ọgbà wọn ó tó dá kọ́mpìnì ńláńlá kan lẹ̀ lórí àgbàrá omi lásán gbogbo ibi tí wọ́n bá gbẹ́kọ̀tà làwọn òdì ní gbogbo ibi tí wọ́n bá gbẹ́kọ̀tà lọ pẹ̀lú owó àpò ara wọn gbígbẹ́ kó lè já sí kọ́tà ńláńlá wọn òdì ní nìkan kọ́lé dì nìkan kọ́ sọ́ọ̀bù dì nìkan mọ̀mọ̀ dì wọ́n wá darí gbogbo omi sínú ọgbà Markaz bó bá ṣe déédéé náà ni lórí kàná wọn fi ṣe ni bàbá díjọ́ kan tàbá fẹ́ ṣe sàádà ẹwọ yìí mà ní bàbá gbogbo ọjọ́ tàbá ṣe sàádà báyìí àbínú àwẹ̀ omi òde ni àwọn tí ń fa òjò ńkọ́ àwọn kèfèrí tí ń gbà pa wọn Ọlọ́run ní rọ̀jò àmọ́ sábàbí ń bẹ Ọlọ́run ní rọ̀jò Ọlọ́run ní máa rọ̀jò Ọlọ́run ní máa dá òjò ṣùgbọ́n sábàbí ń bẹ tọ́lọ́ yóò dalẹ̀ fáwọn ẹ̀dá ọjọ́ sàádà ni wọ́n lòjó dé ọjọ́ yídì lòjó dé nígbà àníjẹ ọgbádùn sẹ àníjẹ ọgbádùn ọjọ́ kan tá ṣe sàádà ní Markaz àti gbogbo nǹkan pé ìyẹn ti dé òjò bá dé ìgbà tó wá dá díẹ̀ àkọ́kọ́ ní mọ́sálásí àwọn jáde padà bàbá wa sọ fún wa pé níjọ́ kan ní mọ́sálásí wọ́n fẹ́ ṣe conference òjò ńláńlá wá dé èjò sì sábà rọ̀ tó nǹkan bí àmírù sọ ara ibi iṣẹ́ òkè ni àbúlò nìkan bàbá ń fi yóò ṣe tẹ́sílì àfọ gbogbo àtàwọn gangan lára pé wọ́n látàzàn fàínà kàlí jama'in bí mísírà Musa bí bóńbé kàlí jimalin. bí mísírà Musa bí bóńbé kàlí jimalin. ولا تأذن فإن خليج ماء بمصر مسبب بخليج مال بمصر مسبب بخليج مال. àbá ní orin táwọn lò yìí mo fẹ́ kẹ́yìn jẹ́ Markaz ẹ̀yọ́ Markaz ẹ̀yọ́ olólùfẹ́ mi mọ́ bínú ìrìnlẹ̀ ti ọdún náà láti sọ ọjọ́ náà mo ti ha orin bí wọ́n ti ń wí náà lágbé lẹ́ẹ̀kan náà lágbé nígbà tí wọ́n fi ń lé wa lẹ́nu là ń wí. àbá ní mọ́sàárì ìjọ náà wọ́n fẹ́ ṣe conference ńláńlá lójó wa dé lójó wa fẹ́ dí wọn lọ́wọ́ náà ni ọ̀gá olórin kan ni wọ́n sọ pé wala tahzan má bànújẹ́ ọmọ Masari fàyínà kàlí jama'in ìyá tó mi ya wọlé yìí omi ya wọlé nígbà bá wọn pè kan ní omi yalé ọ̀sẹ̀ kí ló wí omi yalé àgbàrá yàtọ̀ ọ̀sẹ̀ ilé kò iná rájàrí omi yalé tó yàwó Masari ẹ má bànújẹ́ o fàyínà kàlí jama'in bí Misra musabi bọ́ mi kàlí jimalin òun náà ni ó jòwó wọlé gbogbo àbá pariwo aláwọ̀ bàbá ní ẹmọ́ bínú nígbà wọn wí tán bá gbé tẹ̀lé wọlé kẹ́lẹ́ máa fi lé wa lẹ́nu alátàzán fàínà kàlí jàmáì ìmárìkàsí jáàlì bóńbé kàlí ìjì ilimi ìmárìkàsí jáàlì bóńbé kàlí ìjì ilimi. bàbá wo ni wọ́n bú ẹ̀rín ẹ má banújẹ́
ìyá tó mi yàwọ̀ wá ní mọ́ríkàsì ń kọ́ o òun ni ó jẹ́ ìmọ̀ wọlé ìmọ̀ náà yá sí àbí ọ̀yá sí ìmọ̀ náà ló yá ní odi jámíà lójú yunifásitì pẹ̀lú ògbó ọlọ́run bí wọ́n ti ń ṣe kàlọ́tún ní ṣe jàǹbá ló sì kọ́ ṣẹ́ṣẹ́ bẹ̀rẹ̀ wọ́n ní kábàdé rẹ̀ ti máa ń bú mọ́ríkàsì tí ń bú wọn òdìrò mọ́ríkàsì wọn ti bú bàbá ṣáájú ní fi ń dá sí ni yóò sì máa dá sí náà ni pẹ̀lú ògbó ọlọ́run máa ń gbá òwe kan tó mọ́ gbọ́lẹ́nu àwọn àgbàlagbà wọ́n ní ẹpọn àgbò yìí máa ń mì ní bágbò ti wọ̀ sáré tó ẹpọn rẹ̀ ò ní já abẹ́dákọ̀ àgbò kan tẹ́pọn rẹ̀ járí bágbò bá ti tóbi tó bẹ́ẹ̀ lẹ́yìn ẹpọn rẹ̀ ó fi tóbi tó bí ń bá wọn sáré ẹpọn rẹ̀ ọmọ sọ́ra ṣe bí ọjà ni kò ní já ọlọ́run nípa mòdìrú fún wa kò ní pa mọ́ríkàsì jẹ́ gbogbo àwọn náà tá ń gbọ́ náà tinú wa ń dùn ọlọ́run ní bà wá nú jẹ́ gbogbo ẹni ó sì nǹkan rí àwọ̀ tọwọ́ kó bàjẹ́ fún wa o ọlọ́run ní jẹ́ tiwa náà bàjẹ́ bó ti wá rí nù